àwọn ìwà àbàjẹ́ tó bá wà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí irọ́ pípa ṣìnà ṣíṣe jìbìtì lùlù tẹ́tẹ́ títa ìdàlúrú ìrédè òru ìpànìyàn ìnákúnà iná àmùsùà àti òkú ṣíṣe. káwá ṣe àmójútó ara wa àwọn ẹbí wa àwọn ìyàwó wa àwọn ọmọ wa lọ́nà méjèèjì tó yẹ àkọ́kọ́ ìtọ́jú wọn nípa tara èkejì ìtọ́jú wọn nípa tẹ̀mí pẹ̀lú àmójútó títí ìrun wákàtí 5 lójoojúmọ́ àti àwọn ẹ̀kọ́ díẹ̀. èyí ni ó fa ìròrú tí òṣìṣẹ́ ńlá àlọ́dúnwá Muhammad rí. ṣíṣe bẹ́ẹ̀ òun náà ni ọlọ́wà ń bẹ̀ kọ́sílẹ̀ hàn súra 22 àyà 77. ọlọ́run bá sọ wípé kíkẹ́ ìsírà mímọ́ alukuran ó jẹ́ ìwàásù láti ọ̀dọ̀ ọba yín pẹ̀lú ìwòsàn àrùn lọ́nà méjì. àkọ́kọ́ ìwòsàn àrùn ara fún ẹni tó bá gbàgbọ́ lọ́sọ̀ọ́. èkejì ìwòsàn àrùn tọ́jọ́ tẹ̀mí fún ọmọ ènìyàn láti sọ di mímọ́ tí ẹlẹ́dàá rẹ̀ ti ṣe ọlọ́run ọ̀dọ̀ wa. kò sí èméjì níbi ìrìn àjò tí ẹni mímọ́ rìn tí ó kì ọ̀run lọ́nà méjèèjì láti lọ pọ́ sí ìlú Mẹ́kà sí ìlú Jerusalem láti bẹ̀ sí òkè ọ̀run. ó rin ìrìn méjèèjì yìí pẹ̀lú pásùrọ̀ ara rẹ̀ ni kì í ṣe ojú àlá rárá. 17 àyà 60. ọlọ́run ló sọ pé nígbà tá a sọ̀rọ̀ fún ẹ báyìí wípé dájúdájú ọba rẹ ti fi ìmọ̀ rẹ̀ pẹ̀lú ohun gbogbo. àwọn ọlọ́run kò sọ ìrìn àjò rẹ lójú àlọ́ oorun lórí ohun gbogbo tá a fi hàn ọ́. bí kò jẹ́ ìyọnu èyí tá a mọ̀ sí fìtínà fún àwọn ènìyàn tí ò gbàgbọ́. bẹ́ẹ̀ ni àwọn ọlọ́run ọba tún ṣe igi burú kan èyí tá a mọ̀ sí igi sùtá tá a sọ̀rọ̀ rẹ̀ sínú tírà mímọ́ àlùkùránì ní fìtínà. a ó máa dẹ́rù bà aráyé pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. síbẹ̀síbẹ̀ àwọn aláìgbàgbọ́ wọ́n sì tún tẹ̀ wájú nínú àgbèrè wọn sí ọlọ́run ní ti títóbi. kò sí ànábì kan àbí òjíṣẹ́ kan tó ní irúfẹ́ ipò irú ìrìn òru yìí sókè ọ̀run lẹ́yìn tí ọlọ́run bá fi sọ kẹ́ni mímọ́ yìí. Tẹ̀rí àti ìgbéjáde wípé ìgbéni fún ènìyàn tó bá yapa sí ti òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sọ́ọ̀tù Nájímì sura 53 àyà ẹ̀kẹfà sí èkejìlélógún. Ó sọ gbangba wípé ó súnmọ́ ọlọ́run náà sì súnmọ́. Tá a wá ṣàpèjúwe sísúnmọ́ àwọn méjèèjì gẹ́gẹ́ bí fífi òwú ojú ọkọ̀ àti ojú ọrún tàbí ó súnmọ́ jù bẹ́ẹ̀ lọ. Ó sún á tẹ̀wájú wípé níbẹ̀ ni ọlọ́run ọba gbé ránṣẹ́ sí nídìí igi òpin ọ́fíìsì àwọn màlẹ́kà èyí tá a mọ̀ sí ìdí igi Sidratul Muntaha. ìtumọ̀ ọ́fíìsì yìí ni òpin ìjókòó gbogbo àwọn màlẹ́kà tí ń bọ̀ látòkè àti tí ń bọ̀ láti ìsàlẹ̀. níbẹ̀ ni ààyè màlẹ́kà Jibril àti Mikael àti Israfil àti Asarail. lágbègbè ààyè yìí òun náà ni ọgbà àlìjọ́nà èyí tá a mọ orúkọ rẹ̀ sí màwé wà èyí tí gbogbo aráyé ti wọlé rí. lágbègbè ààyè yìí ìwà lọ́wọ́ pẹ̀lú òfihàn gbogbo tí ọlọ́run ọba ti torí rẹ̀ pé ọ̀rẹ́ rẹ̀ fi hàn. lágbègbè ààyè yìí òun náà ni ọlọ́run ọba ti sọ ìrun kíkí kalẹ̀. 50 ni tẹ́lẹ̀ ṣùgbọ́n aláǹdì Mùsá àlẹ́